Mo rí fídíò yìí mo rẹ́rìn. Mọ́mì Juliana mo rí iṣẹ́ wọn yìí mo wá feel pé mi ì rí bí mo ṣe máa tag wọn mi dẹ̀ ní direct contact wọn. In fact, I'm so happy to see it but nǹkan kan tí mo fẹ́ try láti pass across ẹ jọ̀ọ́ bá mi tag mọ́mì yìí. Àwọn pastors tẹ́ni wọ́n wá ń bá yín yẹn tẹ́ni inú yín dùn pé wọ́n lọ bá ìyá tán máa ń sọ̀rọ̀ òbò free òbò kinní kan yẹn. Ṣé ẹ rí companion tẹ́lẹ̀ fẹ́ bá wọn wá yẹn náà? Àdàpé alẹ́ ní companion. I'm telling you, kò sí yàtọ̀ nínú companion tẹ́yìn tán wá ń bá yín páwọn nídìí yẹn. Kò sí yàtọ̀ nínú companion yẹn àti ẹni tó fẹ́ fún wọn ní òbò booster. The same thing ni because kí láǹfààní companion wọn máa padà dóra wọn náà ni. Àdàpé alẹ́ àdàpé agbèrè náà ni companion. Àwọn pastors tán wá ń bá yín tíyàwó wọn ò fún wọn lóbòdò ìyàwó ni kẹ́ ẹ bá wọn wá. Ṣé mo pé ó ti pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ yìí mi ìmọ̀ ìgbà tí mo tẹ tó come across page mi. Ṣó yẹ yín mà? I've been saying this over the years. Ẹ má bá anybody dálé. Ìyàwó ni kó o ṣe. Ìyẹn lọ́lọ́run recognize. Instead ẹ fi máa bá wọn wá companion. Kí láǹfààní àlè náà làdà pé companion náà àlè náà ni. Because ẹni tó kàn ń fún wọn lóbò booster yẹn òun kàn fi gbogbo ẹnu pé ti ẹni. Àwọn pastors tẹ́ni wọ́n wá ń bá yín ipe ẹlòmíì ò gba fọ́ọ̀mù yóò tún lóhun ò ṣe yóò tún padà wá yóò tún fọ́ọ̀mù gbà yóò tún lóhun ò ṣe mọ́ because many of them kò wù wọ́n láti ṣe. Ńgbà tó ti jẹ́ pé ẹni tó fẹ́ wọn ni ò mọ iyì wọn yẹn nídìí kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ companion yẹn náà is as good as fornication. Ẹ̀ṣẹ̀ náà ni wọ́n ń dá. So tó o bá ti ṣèwádìí tó o bá ti rí wípé èèyàn gidi ni ìyàwó ẹ̀ ni ò mọ iyì ẹ̀ má bá ọkùnrin kankan dálé má jẹ́ kán fi religion bá yé ẹ jẹ́ pé mi ò lè fẹ́ yàwó méjì Christian ni mi kò lè fẹ́ yàwó méjì ó dẹ̀ lè dóbò méjì ẹ̀tàn ni gbogbo ẹ̀. Ìyàwó ṣó yẹ yín mà ìyàwó ni kẹ́ ẹ bá wọn fẹ́ ẹ bá wọn wọ́ ọmọbìnrin tó decent tó lè fẹ́ ṣe ìyàwó tó máa fẹ́ culturally tó máa dáná fún tó máa fẹ́. Ṣùgbọ́n companion náà ń wá kò sí àdàpé alẹ́ ní companion kí ni ṣe bọ́ máa padà dóra wọn náà ni. So companion tẹ́yìn lẹ́yìn bá wọn wá yẹn sìn kí ló fi yàtọ̀ sí ẹni tẹ́ ẹ sọ pé ń fún wọn lóbò booster. Òbò náà ni ṣé pastor ọkùnrin tó wá bá yín sọkùnrin ẹgbẹ́ lè máa bá wá. Ẹ lè bá ọkùnrin ẹgbẹ́ as companion obìnrin tó lóbò tó lè dó náà lè máa bá wá. So companion tẹ́yìn bá wá yẹn kò yàtọ̀ fún òbò booster tẹ́níyà kan ń fún àwọn tán lọ ń bá wọn. Torí nínú fídíò yìí yẹn ẹ ṣàlàyé pé káwọn obìnrin yẹn kàn máa dúpẹ́ pé àwọn ọkọ wọn ò lọ sọ́dọ̀ àwọn tán fún wọn ní òbò promo. Tí n bá gbọ́ fídíò yìí yẹn dáadáa but pé ọ̀dọ̀ yín náà wá láti wá companion tẹ́yìn ó fún wọn yẹn kò yàtọ̀ sí pé bóbò náà ni ó wà nídìí ẹni tẹ́ fẹ́ gbé fún wọn as companion. So kò yàtọ̀ sáwọn tó ń fún wọn lóbò booster. Anybody tó bá ti take ẹ̀ tó ní for granted ó parí nìyẹn mọ́dọ̀mí mọ́dọ̀rẹ́ mi ò bó tiẹ̀ ní ó fọwọ́ mú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tán dàǹbarú iṣẹ́ ìránṣẹ́ ọkọ wọ́n wà lára àwọn ìṣòro tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà ní orílẹ̀‐èdè àgbáyé gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tán ti wàásù fáwọn èèyàn àwọn náà tún lọ ń toast àwọn tán ti wàásù fún látàrí pé wọ́n ròbòdò nínú ilé. It is not a new thing or a problem that just starts today. Bẹ́ẹ̀ ni èmi ò kí ń ṣe matchmaking lórí page mi ò dẹ̀ kí ń connect èèyàn mọ́yàn because I don't believe in it. I believe in natural love kéèyàn méjì ríra wọn kán nífẹ̀ẹ́ ara wọn. Ṣùgbọ́n ẹni pastor tó bá ti wá bá yín and I'm very sure that you too you are a religious person ẹ̀ dẹ̀ kí ń ṣe òpè. Ṣó yẹ yín mà? Ẹ mọ̀ bẹ́ẹ̀ anybody wà companion àdàpé alẹ́ ní jẹ́ companion. Tó bá mọ̀ pé òun nídìí ìyàwó mi kó lọ fẹ́ yàwó mi dángájíá. Ṣó yẹ yín mà? Companion tán wá bá yín bá àdàpé alẹ́ náà ni á padà mọ òbò kódẹ́ẹ̀dì òbò tẹ́ni lọ síbi tán lọ́hùn iná sẹ́ẹ̀mù náà ni. Sẹ́ẹ̀mù ni ìyàwó alálùbáríkà ìníkẹ́ kókùnrin yẹn fẹ́ kó fẹ́ ìyàwó. Ẹni tó ń bá ṣe companion ó mọ iye èèyàn tẹ́jọ́ ń gbé ṣe companion ó mọ iye àrùn tí ń bẹ láàrẹ̀ kò lè faithful sí ẹ because o ò fẹ́ wọlé ìwọ gan tó jọkùnrin o ò save pẹ̀lú ẹ̀ wọ́n bá máa gba láńsẹ̀nsì pásítọ̀ ẹ̀ kí wọ́n ó gbà ìyẹn ò compulsory. Are you understanding me? Ọlọ́run nìkan ló mọ̀ òjíṣẹ́ ẹ̀hún Ọlọ́run nìkan ló mẹ́ntì ń sìn iye ìyàwó téèyàn fẹ́ kọ́ náà máa bìyàn téèyàn bá dọ́rùn. So ẹ má bá wọn wá companionship kankan irọ́ gbogbo àdàpé alẹ́ ní
ìyàwó alálùbáríkà oníkẹ́ ẹ̀ mọ́ wá. Me I no dey pity person in that life because say the people wey be say na their own life worse pass na all these servant of God's wife. Àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run àwọn ni ayé wọn burúkú jù pẹ̀lú ìwà wèrè ìwà abú tí wọ́n máa ń hù sáwọn ìránṣẹ́ Ọlọ́run. Me I no dey pity any of them. Ọlọ́run ṣe èmi àtàwọn obìnrin agree náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ìyẹn ni mò ń try láti mi ìdẹ̀ ní contact yín ni mo ṣe ní kí n ṣe fídíò yìí kàn bá mi tag yín. Mo fẹ́ tag yín mi rí tag. Ẹ má bá wọn wá companion kankan. Ìyàwó tó bá ti mọ̀ pé òun ìyá ọkọ ẹ̀ tọ́kọ ẹ̀ bá kó sọ́dọ̀ ẹni torí ẹ̀ pé tó mọ̀ nǹkan tó ń ṣe kò ní bọ́kọ ẹ̀ dálé ó máa fẹ́ ṣe ìyàwó ni. Ntọ́lọ́run gan tí inú Ọlọ́run dùn sí gan nìyẹn. Ẹ lè máa báyàn kan dálé kẹ wá feel pé inú Ọlọ́run á dùn kẹ wá ní companion. No, kò lè work. Kò lè work now because what will be the end result of irú obìnrin yẹn? Òun ló máa bá ayé ara ẹ̀ jẹ́ nítorí wípé nìkan ò mọ iyì tó ní. Kò lè work. Ìyàwó ní kẹ́ ẹ bá wọn ṣe mọ̀ pé ọ̀rọ̀ pé wọ́n connect èèyàn mọ́yàn yìí Ọlọ́run fáwọn míì ṣe tẹ́yìn bá ń ṣe lórí platform yín mà ìyàwó tó decent alálùbáríkà ní kẹ́ ẹ bá wọn wá kí wọ́n fẹ́ kí wọ́n má sì fẹ́ pamọ́ kí wọ́n fẹ́ kán mọ̀ pé àwọn níyàwó. Companion yẹn ò lè work because àdàpè àgbèrè ni inú Ọlọ́run ò dẹ̀ dùn sí. So God bless you. Ẹ ṣé gan mà. Ṣé rí ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run, ìyàwó pásítọ̀, ìyàwó evangelist, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀, ẹ jọ̀wọ́ ẹ tẹ́tí dáadáa kẹ́ gbọ́ mi. Ṣé rí torí pé ọkọ yín jẹ́ pásítọ̀, ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ó jẹ́ evangelist, kò ní kẹ́ ẹ take wọn for granted. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ẹ̀rù ń bà wọ́n ni, ní tí ẹ̀ fojú wọn rí inú ilé kò kéré, abalajọ títí àwọn àǹtí sọ wípé ẹ má bẹ̀ mí torí ìyàwó ìránṣẹ́ Ọlọ́run, màá fún àwọn ọkọ wọn ní àlè, màá fún àwọn ọkọ wọn lóko, màá fún àwọn ọkọ wọn lóbò, abalajọ. Ohun tí ojú ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run rí lọ́wọ́ àwọn obìnrin ó lágbára. Díẹ̀ nínú àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ló ní ìbẹ̀rù Ọlọ́run. Díẹ̀ nínú wọn ló ṣe tí Ọlọ́run nìkan ṣe. Díẹ̀ nínú wọn ló tẹ̀lé àṣẹ àti òfin Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ hùwà wípé wọn kúkú lè lọ́bi kankan ìránṣẹ́ Ọlọ́run wọn tó bẹ́ẹ̀ àwọn aláṣẹ máa gbé ni tó bá dẹ́rù ẹ̀wò wọn á bu wípé torí ìránṣẹ́ Ọlọ́run ẹ tan ara yín àwọn ọkọ yín máa yàn lè mọ́ yín lára. Ọlọ́run bá ń gbọ́. Mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé most of àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn wá bá mi wọn lọ bá àti tí ń ta okó tí ń ta òbò tí wọ́n fòbó sànú tán tọ̀ bò booster tó wáyé pé bẹ́ẹ̀ ni wọ́n lọ ni Ọlọ́run bọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yá ti gbàgbé pò ń lọ́kọ. Àánú yín ṣe mí ẹ̀yin ìyàwó pastors èyí tẹ̀ mọ́ Ọlọ́run torí ẹ̀ ti wá tẹ́kun fẹ́gà wọn àdé lọ́bi kankan ẹ ti mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n tó bá sọ àwọn ayé máa sọ pé ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ mọ̀ ló ràn nù fẹ́yìn ọkọ yín kò í mọ̀ ṣe ẹ̀jẹ̀ àtàrà Jésù ẹ̀jẹ̀ lásán bó ṣe ràn lára yín bó ṣe ràn lára àwọn ọkọ yín ṣe rí lákòókò tẹ̀wá yìí Ọlọ́run bá gbọ́ wọn gba ọkọ yín lọ ṣe rí Bíbélì sọ pé òun ìkọ̀sẹ̀ kò lè ṣe kó má wá ṣùgbọ́n ègún ni fẹ́ tó bá ti pàṣẹ rẹ̀ wá tẹ́ bá ti àwọn ọkọ yín tó bá lọ yàn lé níta tó bá lọ ṣe sìn náà ta ẹ̀yin náà máa jìyà ẹ máa jẹ ní ọ̀run ẹ sì máa jẹ láyè kẹ́ tó kú nítorí pé ẹ kó HIV ẹ kó hepatitis ẹ wà jọ jẹ ìrora yẹn dójú kú. Àánú yín ṣe mí ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tí ẹ wá sọkọ yín di pé yáàsì wọn kúkú lè lọ bí kankan kò sẹ́ni tó lè gbà tí wọ́n bá ti ṣe ẹsẹ̀ gbé báyìí àwọn yóò pariwo pé ìránṣẹ́ Ọlọ́run ẹni tó bá pariwo tí ìyàwó tí ìránṣẹ́ Ọlọ́run bá gbégbèsè kígbèsè ẹni yẹn kò ní dáa fáyé wọn torí pé ẹ wá kúlẹ̀kúlẹ̀ lé wọn wò ṣé ìyàwó wọn ṣojúṣe wọn ṣé ìyàwó wọn tọ́jú wọn ṣé ìyàwó wọn fi wọn lọ́kàn balẹ̀ ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run a lot ni mo máa ń gbọ́ tí wọ́n máa ń gbé wá bá mi tí ìyàwó tí wọ́n bá ti lè mú ìránṣẹ́ Ọlọ́run wá bá irú àwa pé ẹjọ́ bá mi wá companion ẹ ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá inú ilé wọn ò dùn wọn máa yé wọn dùn a lè sọ pé àwọn kan náà wà tó fẹ́ dán paralysis wò ṣùgbọ́n tẹ bá wá irú wọn náà sọ pé ẹ wò máa rẹ́gísítà wọ́n tún sá oṣù kan ẹ̀ nílùú wọ́n tún sá àwọn ọkùnrin tó ní ìbẹ̀rù Ọlọ́run àwọn kan tí wọ́n ṣe nìyẹn ṣùgbọ́n wọn ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé ọkàn wọn ò balẹ̀ rárá bó ti wò ó mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wá bú wọn tán bá ṣe ẹsẹ̀ gbé ìkà nìyí ẹ béèrè kí ló ṣẹlẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tán ṣe ẹsẹ̀ gbé yẹn tí wọ́n bọ́ sínú pápá obìnrin ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ni ìyàwó wọn ṣe fún wọn ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run lásìkò yìí ẹ jẹ́ lọ yípadà wọ́n á gba ọkọ yín lọ lágbàgbé torí ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tó yẹ kán ti lọ fọ̀rọ̀ lọ́kọ ni wọ́n ti fọ̀rọ̀ lọ wọ́n á fọ̀rọ̀ lọ àwọn míì tí jẹ́ pé the next tí wọ́n fún wọn ni pé àlè ní àánú yín ṣe mí kò lè lọ bí kankan ayé àtijọ́ kódà kò sẹ́ni tó máa gbà tí wọ́n bá ti gbọ́ gbogbo yóò bú pé ìránṣẹ́ Ọlọ́run ayé tán bó ìránṣẹ́ Ọlọ́run ti kọjá torí ìwọ ló ń ti ìránṣẹ́ Ọlọ́run yóò fẹ́ tì sínú páńpẹ́ kí o sì ti sínú páńpẹ́ náà wá kó wọ̀rọ̀ kò fi sàdá ara á fà ìwé yẹ ayọ̀ alọ ní àlè kan nìkan tó ń bá sùn ó gbé díẹ̀ lé ó gbé díẹ̀ pamọ́ fún ọkọ ẹ̀ tó sanwó orí ẹ̀ mà ní ọkọ tó fẹ́ sínú ilé mà ní ó mà ṣe o ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin lẹ́ni fídíò yìí bó bá wù yẹn gbọ́ bó wù yẹn mọ́ gbọ́ ṣùgbọ́n ọjọ́ tó bá tì wọ́n dé ọ̀dọ̀ àti títọ́kọ́ tòbò ẹ gbàgbé pẹ̀lú ọkọ ọ̀rọ̀ ṣìtì.